Ẹ̀yin èèyàn lé ó lágbára o. Ètò àtúgbọ̀ yìí tún lágbára. Wọ́n ní kábíyèsí pé àwọn olórí o, wọ́n dẹ̀ sọ fún wọn pé kán move lọ sí olórí quarters nítorí àwọn ìyàwó tuntun tó ń bọ̀ padà wá sí inú palace. Nítorí àǹtí wa Canada wọ́n ròyìn wípé ibi tí kábíyèsí fún àwọn ó fún wípé àwọn àlejò tó wá kí àwọn gan wọn ò ríbi dé sí ipá wọn ní láti fi inú yàrá sílẹ̀ fún wọn ni wípé àwọn ò dẹ̀ sùn dáadáa. Wọ́n ní wọ́n ní bí kábíyèsí ṣe pé àwọn olórí nìyẹn pé àwọn kan nínú wọn wọ́n gbọ́dọ̀ lọ sí olórí quarters. Wọ́n ní bí àǹtí wa bó ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn o wípé kábíyèsí ò ní disrespect àwọn o wípé bí kábíyèsí ṣe disrespect àwọn nígbà tí Queen Naomi nìyẹn tí wọ́n ní káwọn kò nu palace fún Queen Naomi káwọn máa lọ sí olórí quarters wípé ṣùgbọ́n ní ìsìn ọwọ́ táwọn wà yìí àwọn ò gba disrespect kankan lọ́wọ́ kábíyèsí mọ́ wípé àwọn ò lè lọ anywhere fún àǹtí wa Canada o wípé tí àǹtí wa Canada tibi tó bá ń gbé tó bá fún wọn kàn gba hòtẹ́ẹ̀lì lọ nǹkan tó a gbọ́ nìyẹn tán ní àǹtí wa sọ. Bí a ṣe gbọ́ o wọ́n ní bí àǹtí wa àti àǹtí wa Canada bó ṣe bẹ̀rẹ̀ sí í jà apartment Queen Naomi nìyẹn èyí yèyélúwà apartment tí wọ́n ní Queen Naomi kúrò ń bẹ̀ nítorí pé wọ́n gbé orí màálù síbẹ̀ wọ́n ní àǹtí wa ti kó síbẹ̀ wọ́n ní àǹtí wa Canada dẹ̀ ní apartment yẹn làwọn fẹ́ wọ́n ní àǹtí wa lọ bá wọn pé kò sí nǹkan kan tí ó lè ṣe táwọn fi lè kó nú apartment yìí wípé tó bá jẹ́ oògùn ló ń lò fún kábíyèsí pé kó tètè gbọ́ ní ìṣe pé oògùn ẹ̀ ò lè ṣiṣẹ́ o wípé òun ò ní lọ anywhere òun ò ní kó nú apartment yẹn pé kò sí nǹkan tí àǹtí wa Canada lè ṣe ẹ̀yin èèyàn lè nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní àǹtí wa sọ sí àǹtí wa Canada allegedly gbogbo nǹkan tá à ń sọ yìí alleged ni o mi ìbá kábíyèsí gbénu palace nǹkan tá a gbọ́ lórí social media ni mo wá torchlight sí ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí ti fohùn sílẹ̀ o fún àwọn olórí láti lọ sí olórí quarters so that àwọn olórí tó ń bọ̀ wọ́n á lè gba inú palace àwọn. Wọ́n ní ìkan nínú àwọn olórí tí kábíyèsí fẹ́fẹ́ wọ́n ló wá sí bẹ́ẹ̀dẹ̀ kábíyèsí wọ́n ní ṣe ni ó wá disappointed nítorí bàbá Erin ló introduce ẹ̀ sí àwọn olórí tó kù wípé ó ní bí wọ́n ṣe treat òun wípé òun ò like ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn ṣùgbọ́n gist tá à ń sọ lọ́wọ́ ní ìsìn òní gist àǹtí wa àti àǹtí wa Canada orí ìjà apartment Queen Naomi yèyélú apartment náà ṣì wà nítorí àǹtí wa Canada fẹ́ kí àǹtí wa kúrò nínú apartment àǹtí wa dẹ̀ ni àwọn ò ní kúrò nínú apartment o kò sí nǹkan tí àǹtí wa Canada lè ṣe pé nǹkan kí nǹkan tí àǹtí wa Canada bá lò fún kábíyèsí wípé kò lè ṣiṣẹ́ wípé torí òun ò ní kúrò nínú apartment yẹn nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lé. Bàbá Erin ńlá tún dúpẹ́ lọ́wọ́ Queen Naomi nítorí a gbọ́ pé Queen Naomi fi kéèkì ránṣẹ́ sí bàbá Erin ńlá ṣẹ̀mẹ̀pá sọ fún yín pé ampa wọ́n pe màmá wa Esther Ajayi wọ́n gbé fún màmá wa Esther Ajayi nǹkan tí Queen Naomi fi ní kán deliver fún màmá wa Esther Ajayi níṣẹ́ máa mú olórí yìí tí Queen Naomi bá lọ fi ránṣẹ́ báyẹn wọ́n lè lọ mú kán lọ bàjẹ́ wọ́n lọ destroy ẹ̀ bí wọ́n ṣe destroy kéèkì àǹtí wa Canada ìtorí ẹ̀ ni Queen Naomi fi gbélé màmá wa Esther Ajayi lọ́wọ́ torí wọ́n nígbà tí delivery man yẹn dénú palace wọ́n ní màmá wa Esther Ajayi náà pè lórí fóònù tí wọ́n fi gbélé wọn lọ́wọ́ wọ́n ní inú kábíyèsí dẹ̀ dùn wọ́n ní kábíyèsí dúpẹ́ o wọ́n dúpẹ́ lọ́wọ́ Queen Naomi pọ́n ṣe é pé àwọn náà wọ́n máa ní ayọ̀ àti ìdùnnú wọ́n ṣàdúrà fún wọn dáadáa ẹ̀yin èèyàn lé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace yìí òun náà la mú wá fún yín tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí àǹtí wa Canada àti àǹtí wa wọ́n ṣe ń fa wàhálà lórí apartment o bóyá àǹtí wa wa máa kúrò ní apartment o a lè sọ
bóyá wọn ò ní kúrò a lè sọ ṣùgbọ́n tá a bá ti gbọ́ any other gist a máa jẹ́ kẹ́ gbọ́. Mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òdì. Ẹ̀yin tẹ́ ṣe darapọ̀ mọ́ channel yìí mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ẹ̀yin ò subscribers àdúpẹ́ àtún ọpẹ́ dá. Gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀ tí ẹ̀ jẹ́ subscribers tó yẹ pé ẹ̀kọ́ máa ń wo channel wa ẹ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Kò kúkú náà yín ní nǹkan kan ọ̀fẹ́ ló bá dé. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lórí ìkànnì yìí ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Tẹ́ bá ní ìpolówó ọjà òkè òkè ni ọlá gbogbo yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Happy Saturday to you. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.